oyún tí ń bẹ nínú mi ọkọ àbúrò ọkọ mi ló mọ̀ ní àǹtí Ṣeun kẹ́ ẹ̀ tó dá mi lẹ́bi ẹ jẹ́ n bẹ̀rẹ̀ tàn mí fún yín o. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nután reality show Olúwaṣeun Àkàndé lóòtú ètò yín. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín mo sì fi ó mọ̀ yé yín nítorí wípé tó ti lójújú lè lọ́mọ̀ ń bẹ nǹkan tó ti yàn lójújú lè lọ ń bẹ o. Gbogbo ń tá a bá ti ń ṣe ẹ jẹ́ á mọ̀ ṣọ́ra ṣe. Ìgúnmẹ̀rẹ̀ sọ́gẹ̀gùn kó má ba àgùngè aláàdì ẹ jẹ́ á mọ̀ ṣọ́ra ṣe o. Nígbà tí arábìnrin sọ̀tọ̀ yìí fún mi bó tiẹ̀ jẹ́ wípé wọ́n rí bí ẹni wípé èèyàn tí ò dáa ni mí kì í ṣe tí ò dáa bẹ́ẹ̀ sì ni wọn ò ní dájọ́ anybody àmọ́ tó o bá ṣe tó kù díẹ̀ káàtó wọ́n sọ ọ́ kì í ṣe nítorí tiẹ̀ àmọ́ nítorí Elédùmarè ọba mi òkè. Ṣẹ̀rí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ìtàn mi báyìí bóyá yóò yé yín ẹ jẹ́ n sọ báyìí bóyá á jẹ́ gbọ̀yìn lọ́kàn dáadáa. Orúkọ mi ni Fúnmiláyọ̀ mo jẹ́ ọmọ bíbí ìlú wa mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ wa àmọ́ ọmọ Nàìjíríà ni mí. Nígbà tèmi àtọkọ mi jọ ń fẹ́ra wa lójú ọ̀nà n ò mọ̀ pé àwọn lọ́kọ mi èmi ò mọ̀ pé àwọn ni bí n bá mọ̀ pé àwọn ni n bá ti fẹ́ torí gbà tá à ń fẹ́ra wa mo níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ oṣù ni mò ń ṣe ọ̀gátà ọ̀gọ́ta owó aláàrù ó pè mí. Mo sì fẹ́ ọkọ mi mi rò bóyá gbogbo owó gan lọ́wọ́ ọkọ mi nígbà tá a fi ń fẹ́ra wa I have my money tí n bá lọ bẹ̀ tí ò bá sí nǹkan lé mo lè rà síbẹ̀ mi ò kí ẹ̀ títí tá a fi fẹ́ra wa. Nígbà tí mo fi ọkọ mi mò ń ṣiṣẹ́ mi ò tí ì gẹ́ẹ̀tì gba wọn ni tó bá fi ilẹ̀ tèmi gan tún pọ̀ ju tiẹ̀ lọ mò ń ṣiṣẹ́ màá gba sálárì màá tẹ̀ra nǹkan sílé. Nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ń tajà tí mo rewó jọ tí mo ṣíṣọ́ọ̀bù tí mo bẹ̀rẹ̀ sí ń tajà ibẹ̀ mo ti mọ̀ pa àwọn lọ́kọ mi. Bí n bá ní ó mówó oúnjẹ wá wàhálà dé bá ní ó mówó gbá ládé wàhálà dé. Àǹtí Ṣeun ó sú mi débi wípé má pé ọkọ mi bísínẹ́sì tí mò ń ṣe bísínẹ́sì yìí ti run. Nígbà tí bísínẹ́sì yìí run bóyá agbọn páálí mi pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bóyá wáṣẹ́ lọ àbí kí la ṣe sí i bóyá wáṣẹ́ lọ mo bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Ọkọ mi kì í béèrè kí la fẹ́ jẹ kí la fẹ́ mu kí la fẹ́ ná kí la fẹ́ lò. Kódà ọkọ mi ò lè béèrè pé bolo ti rówó tó bá ṣàti dáná lẹ̀ yóò jẹ. Nígbà tẹ́lẹ̀ yìí ń lọ àbúrò ọkọ mi òun náà lọ́kọ ọkọ tó ní irú ìwà tọkọ mi wù lọ́kọ tó ní náà wù tó bá kúrò ń bẹ̀ pé òun ò lè jìyà ń tòun o kóun máa gbọ́ bùkátà nínú ilé ń bà ló bá kúrò ó lọ lọ́kọ míì. Àǹtí Ṣeun nígbà tó lọ́kọ míì ló bá pè mí pé kí n wá mọ ọkọ òun olówó sì lọ́kọ rẹ̀ gbà tí mo débẹ̀ olówó lọ́kọ wọn. Ọkọ yìí ń dá o bó ṣe ń tọ́jú yín ó ti gba ṣọ́ọ̀bù fún yín ó ti ṣe gbé ẹ̀ fún yín ó ga o. Àǹtí Ṣeun kúrò ń bẹ̀. Nígbà pandemic tó ṣẹlẹ̀ COVID-19 nígbà pandemic ní COVID-19
àbúrò ọkọ mi wá kí wa gẹ́gẹ́ bíi pé ìyàwó olówó ni. Ìgbà yẹn mi ò tí ì lọ sílé wọn, mo fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ fún yín. Àbúrò ọkọ mi láhùn gan o, ó dàbí gbogbo ọ̀ràn wọn ló láhùn. Ó wá kí wa, a fẹ́ fún lóúnjẹ ló bá ní pé nǹkan báyìí lòun fẹ́ jẹ, kò yẹ sí nǹkan kan lé. Gẹ́gẹ́ bíi pé ìyàwó olówó ni tó bá ń lọ bí kó má fún mi 5,000 kọ́. Ó lẹ́yìn àti iṣu lówó àwọn oúnjẹ bá ní ọmọ ẹ lọ́dọ̀ ìdẹ́lẹ́gbẹ́já ẹ lọ gbẹ̀yìn wá ẹ yẹ tọmọdọ̀ ẹ lọ gbàgbẹ́dọ̀ ń bá gba ogun ẹ̀ mọ́ra wọn. Ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí òun ṣe fún òun dẹ́yìn fún wọn. Nígbà tí àbúrò ọkọ òun lọ ó dẹ̀ kó owó lọ́wọ́ nínú àpò tóun rí dáadáa ló bá yọ 500 naira wọ́n fún àwọn ọmọ òun. Ó dàbọ̀ bó ṣe lọ tọ́ba ló ń bú sẹ́kún. Àbúrò rẹ̀ sì dé mọ́ òun ní ha tòun mà ti bá wọn. Àbúrò rẹ̀ tóun dẹ̀yìn àti iṣu fún olóbìnrin máa fún òun lówó lòun ṣe dé fún. Báwo kí lòun fẹ́ ṣe sí báyìí ọkọ òun jẹ́ kó yé òun pé òun mọ tó fẹ́ ṣe sí o ẹ̀yin lè máa ń jẹ gbèsè ìràn yín ìran tí wá àwa kì í jẹ gbèsè. Ṣé mi ní kó o jẹ gbèsè fábùrò mi ló ń jẹ ni ìwọ ló mọ gbèsè tó o fẹ́ jẹ. Bẹ́ẹ̀ bá gbàgbọ́ nǹkan tí mò ń sọ fún yín mo sọ wípé etí kejì nìtàn yìí ọ̀rọ̀ tẹ́tí kejì ò gbọ́dọ̀ gbọ́. Second year etí kejì. Ó lóun wá sáà ní kó sí wàhálà bóun ṣe yáwó nínú online yẹn tó fi lọ san gbèsè àwọn onígbèsè wọ́n ti wá ń disturb òun. So àbúrò ọkọ òun ó láwọn fast forward ìgbà tóun lọ sọ́dọ̀ ẹ̀ tó pé òun gbókùn wá mọ ọ̀dọ̀ ọkọ òun dẹ̀ lọ bá tóun débẹ̀. Òun wá rà àwọn kankan tó ń lò òun wá ní kí lélẹ̀ òun lò fọkọ òun ni òun fi ń gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ̀ fi ń gbowó lọ́wọ́ ọkọ yín. Bẹ́ẹ̀ ni wọ́n bá lọ sí ṣọ́ọ̀bù ní tiwọn ó ní nǹkan tán lò yẹn òun náà wá lò. Bọ́kọ ẹ̀ ṣe ọkọ wọn lówó lọ́wọ́ díẹ̀ bó ṣe ń ta sóhun tó ń ṣe sóhun òun náà sì sí padà. Ọkọ wọn sáà bóun lájọṣepọ̀ níbẹ̀ nígbà tọkọ wọn bóun lájọṣepọ̀ níbẹ̀ wọ́n fún òun lówó òun kúrò ńbẹ̀ òun àtọkọ wọn jọ máa ń sọ̀rọ̀ gba nọ́mbà òun àwọn nǹkan tó ń lò fọkọ wọn yẹn òun gbà òun náà bú díẹ̀ bẹ́ẹ̀ òun náà lọ ń lò fún ọkọ tẹ̀wọ̀n pé wọ́n ti fi sọrí ọkọ wọn náà lò fún. Ó nígbà tó yá ìjọ kan bá tó pè wọ́n pé wọ́n mi lágbẹ́já mo fẹ́ wá kí yín o wọ́n bá ní wá kí nítorí pé tóun bá lọ síbẹ̀ òun àbá wọn fọṣọ òun àbá wọn gbálẹ̀ ìtàn yìí ò ní kọjá páàtì 2 sí 3. Mo kàn fẹ́ kí ẹ mọ̀ wípé nǹkan kan ní dúníyà bẹ́ẹ̀ sì ni nǹkan bẹ ẹ ń bá wa sọ pé òwú òtẹ́rù ẹ bá ń sọ fún rẹ níbẹ̀ pé wọn bá tó fi fọ̀nà ló mú dání etí kejì lọ̀rọ̀ tí mò ń sọ fún yín ọ̀rọ̀ tẹ́tí kejì ò gbọ́dọ̀ gbọ́. Àbí tí ẹ pè ní kàsàlà fún yín ni àbúrò mi kan ní ń pè ń kàsàlà bó bá sì mọ̀ pé o ní ìdí evidence tó mọ̀ pé o kì í believe àwọn story mi bí a kó 100,000 wá màá dé play voice note yẹn sétí ẹ̀ ó pè ní o màá play voice note yẹn sétí ẹ̀ ó wà máa gbọ́ àbí kó mú 200,000 wá torí mi mọ nǹkan tó jẹ́ tó jẹ́ pé gbogbo yóò mọ̀ rò bóyá àgbélẹ̀rọ ni yóò gbélẹ̀rọ adúrú ọ̀rọ̀ ilé. Ó ní òun wá pè wọ́n wípé òun ń bọ̀ kò sí iye tẹ́lẹ̀ wọn àti wọn ò fún yín inú tó bá ti dé kò tó rí ta mọ́. If I want to play voice note, I will play it. Everybody will listen to it. But this one, I'm not ready to play the voice note. Wọ́n ní òun bọ̀ wá kíyìn ó ní bóun ṣe débẹ̀ tó kọ wọ́n fojú gan ní òun báyìí nǹkan tó ń gbà kúrò lọ́dọ̀ òun tó ní àwọn lò fọkọ wọn òun ra òun tó mú òun tó dòwò ó ní mo dẹ̀ ṣe rí ẹyẹ ara mi ò tiẹ̀ balẹ̀ mọ́ ó ní mọ́mì ti wà ní ṣọ́ọ̀bù tí wọ́n bíbí kí n lọ dú ẹ ló tẹ̀ ṣe ń ṣe mí bó ṣe wà yìí ara mi ò balẹ̀ mọ́ kí n wá lọ dú ẹ ló ń ṣe mí bá ní ẹ ní sùúrù jàre kóun ṣiṣẹ́ tóun fẹ́ ṣe tán ó ní nàbà lọ tí ò tẹ́ ẹ̀kọ́ lọ dúró dè òun bẹ́ẹ̀